Hi everyone, welcome to my channel. Ẹ̀wọ̀ ẹ̀já forí kan lọ níbi tá à ń lọ ni ó. Èyí sì wọ̀ nìkan. Àní lọ́dún ìjọ kò yé mi mọ́ lọ́dún. Ọkọ̀ ìjọ ló kà. Ìwọ tó fi wà lórí gáàsì ìgbà lọ́dún kí n ká. Apá àná ní gáàsì ìgbà bí o. Àwọn tó ní o. Ìṣẹ́nu ilé ni. Orúkọ yín o. Díẹ̀ sọ fún wa ọ̀tá ń ṣe lé ní. Díẹ̀ sọ fún wa ìkọ́ tó ń ṣẹlẹ̀ báyìí. Àwọn èèyàn ń gbọ́n òkè, àwọn èèyàn wá ní oríṣiríṣi ìlú, Òṣogbo, Ọ̀ṣun, different places wá fún ọdún Òkè Àgídá. Kí lè sọ fún wa kó ń ṣe ẹ̀ lọ́wọ́? À ń ṣe ayẹyẹ ọdún Ifá Òkè Àgídá. Àti pé báwo gbọ́dọ̀ yín ṣe jẹ́? Èmi jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ikú sànù Olúwo Aláàfin Ọ̀yọ́. Kí ni ọmọ tẹ́lẹ̀ fún àwọn Yorùbá? Ọ̀rẹ́ tí mo ní fáwọn ọmọ Yorùbá ni pé a ní oríṣiríṣi nǹkan. Ká ṣe mọ́ jẹ́ kí àṣà àti ìṣe wa kó parun.
tá a bá wò ó á rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ rí bí àwọn èèyàn ṣe pọ̀ tó tí wọ́n wá fún ọdún so kí wọ́n má jẹ́ kí àṣà àti ìṣe wa wọ́n má jẹ́ kó parun ká lè mú gbàgbé àṣà wa àti ìṣe wa pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. kùnà owó ni o ẹ bá fi hàn. àṣẹ ẹgbẹ̀rún àṣẹ Kí ni?